mo wá kí olólùfẹ́ àgbà bàbá wa Sheikhul Qadiri ẹ̀ sì bá àdámà wa dáadáa bí wọ́n bá pè yàn ṣéfù kò sí ní tó dín wọ́n pè ṣéfù gbogbo nǹkan tí máa fẹ́ dúró lọ́nà tí ó máa dá gòsùlò ó lẹ̀ ṣéfù wọn máa kọ̀ nsó ni ebi wọn náà rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ò bá ní ó dọ̀pù ṣéfù yìí lọ́lọ́run fi kílíọ̀nà bàbá wa Sheikhul Qadiri ọlọ́run má fi nǹkan kan ṣe yín èyí tí a dúró níbí yìí sí nírọ̀lẹ́ yìí kò sí nǹkan kan tá à ń ṣe tó kọjá ọpẹ́ là ń dúlérí dúró tá a wà yìí tó bá ṣe pé àfa wa Àtọ́yìbí tó jẹ́ bàbá ọlọ́mọ lónìí tó bá ṣe pé bó ṣe wà lọ́dọ̀ bàbá wa Sheikhul Qadiri ó níyàwó kò rọ́mọ bí gbogbo àwa àfa àtà mẹ́ńdòkó yìí náà àwa náà wọnú sẹ́ pé ẹ̀dá kí ni wọ́n tún hàn tọ́lọ̀ fi bunni lọ́mọ ọlọ́run ò fi sọ àfa wa Sheikhul Qadiri lẹ́nu mo wá rántí ọ̀pọ̀ orin táwọn àgbàlagbà máa fi dúpẹ́ fọlọ́run nulẹ̀ bàbá wa ṣéfù àwọn àgbàlagbà wọn máa wí nulẹ̀ pé subhana lillahi mili alimisani wàlẹ̀ amudu lillahi mili alimisani la ilaha illallahu mili alimisani Allahu akibaru mili alimizani subhana lillahi mímọ́ rí ọlọ́run ọba wo ni ọba tó ṣe fóun ló fún àfàwà Tọ̀yìbù lọ́mọ ìyẹn súnmọ́bìnrin náà tí wọ́n gbé bóun bá ti dìde máa ń dà padà ni tí Tọ̀yìbù dà padà àbí bàbá ṣéfù bó bá dà padà ní òní yìí ò ní wá subhana lillahi mili alimizani ó ní wàlẹ̀ hamdulillahi mili alimizani la ilaha illallahu mili alimizani Allahu akibaru mili alimizani. ọpẹ́ tá a wá ń dùn kìí ṣe ọpẹ́ àfàwà Tọ́yìbù nìkan ọpẹ́ bàbá wa ṣéfù yìí ń bẹ ńbẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n tẹ̀lé àwọn tó tóbi lánàá ṣùgbọ́n àníyàn wọn ò tẹ̀lé wọn ẹ wo nǹkan ara tọ́lọ̀ ń dá fún yín lẹ́yìn ikú bàbá wa Aminu Jesse yìí tí èèyàn bá sọ àgbèrè ọ̀rọ̀ ó kọjá báyìí ló mà tẹ́yìn gan bẹ́ẹ̀ bá jí láàrin ọ̀gànjọ́ tẹ̀ bá ń dúpẹ́ rẹ̀ tẹ̀ lè dún tán àṣẹ gbogbo ọjọ́ tẹ̀ ń gbé bàbá rìn tí bàbá máa ń gbé bàbá wo ló tún fẹ́ dálẹ̀ lónìí yìí ọ̀fẹ́ fọná sí mi láàkọ́hún àṣẹ yìí ń gba mẹ́dàdí níjọ́ náà ni àwọn àánú Ramadan kan ibi tí yóò ti mọ̀ pé bọ́ọ̀ bá ń sọ pé ọmọ inú ilé wa ni kòsòrò ní kéré búbọ̀ máa fà mí lásìkò táwa yìí àfà yìí bọ̀ láti Èkó lálẹ́ ẹjọ́ náà ẹ mà pé ẹ̀mí kan ní fi sin bàbá yìí a ti wà lójú agbo wáàsí tí yìí ó mọ̀ pé wáàsí yìí kò hó yẹ láláyé àsẹ́ni tí màá ń jíjà wáàsí ni òsín tòsí bí bàbá náà tó ti rí wọn tọ bàbá ó tó fi gbogbo ẹ̀mí náà lẹ́ ó tó ti dé tọ ṣáàlà sọ wù ọkọ ọmọ wò pàkó àwọn èèyàn kọ́hún ṣé ẹ̀ wọ́n ń wò pàkó àwọn èèyàn bẹ́ẹ̀ wò ọlọ́run wọlé àlùbáríkà gbólóhùn yìí lọ́dọ̀ ọlọ́run àfa àtọ̀hún Imam Shafi'i ó ní wàsím ilẹ̀ àhàrárì tẹ̀mọ̀rí ọmọ kó késáfì yìí farabalẹ̀ ẹ bá ti lo kìíní ilé àmùtọ̀ ọ̀hún ìmọ̀ ń gun yín nínú ni nbẹ mi èsì sọ máa fà tó máa pe kéwú sí lẹ́nu ẹni kéwú ọba yé ni ó wá sáré fọ́ọ̀lù tiẹ̀ ń gbà tó pé ntí mo ké lójú tíra tó sì yé mi ni àfa àtọ̀hún sọ pé wàsím ilẹ̀ àhàrárì tẹ̀mọ̀rí kiri káàbà ó mọ̀ wípé orí mọ̀ kó ń dòrò tó padà sọ́dọ̀ àwọn markasin bó sì ti yọ kórìí náà wà á sí ilẹ̀ àárárí ìtẹ̀mọ̀rí kiri kábàáhùn fàáhẹ́rù tijarati ìkírà méjì ti sáàbùwà kò sí tó so ń kálukú di gbogbo mo fẹ́ rí sẹ́fù ó lóore ni o àbá bí yorùbá ti lóore àwọn èèyàn ya wèrè ńlẹ̀ yìí wọ́n sọ fún ni pé aláwọ̀dé rẹ tòun ti kéwú tó bá ké ẹ bá bàbá sẹ́fù ẹ máa bọ̀ báyìí bàbá sẹ́fù ẹ máa bọ̀ mo fẹ́ lo ìjẹ́ ìbáṣejọ jẹ́ kan náà ni gbogbo jàmẹ́ ẹ̀dá kẹ́ bá náwó sí bàbá sẹ́fù ẹ máa bá fún bàbá sẹ́fù pé ikú ò gbọ́dọ̀ pa fún wa ẹ̀yin obìnrin ẹ dákun ẹ bá nàka yín pé ikú ò gbọ́dọ̀ pa fún wa. sẹ́ẹ̀rí tí ó jẹ́ yanu wí dáadáa àsìkò yìí ọmọ sọ̀rọ̀ kó lásìkò táwọn yẹn gba nápò tí wọ́n họ́ kí n lé yìí àwọn yẹn ti gba gúrúmì tó ń kálukú ti di oní ó ti dẹ́lẹ́jẹ̀ rúru bàbá wa gbà ọba ìlú Ìlọrin Ọlọ́run ní ìdààmú yín àní ẹ bá rí pé ikú ò gbọ́dọ̀ pa fún wa
gbọ́dọ̀ pa fún wa bẹ́ẹ̀ ni àrùn gbọ́dọ̀ ṣe fún wa. Ṣéfùlẹ̀ Kádírì mẹ́rẹ̀ o ikú ò gbọ́dọ̀ pa. Ṣéfùlẹ̀ Kádírì mẹ́rẹ̀ o ikú ò gbọ́dọ̀ pa. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. So ibi abá ní kí ẹ̀rí ádá àwọn tá a rò pé nǹkan ṣòro wí lẹ́nu àwọn tí àwọn àríwá wù mí tún bẹ lára wọn àwọn náà ń wí lọ́kàkán bẹ̀ wọ́n àní ṣe pé ikú ò gbọ́dọ̀ pa fún wa. Ikú ò gbọ́dọ̀ pa fún wa. Àrùn ò gbọ́dọ̀ ṣe fún wa. Ṣéfùlẹ̀ Kádírì mẹ́rẹ̀ o ikú ò gbọ́dọ̀ pa fún wa. Bí a bá wá ní kí yóò ṣe nǹkan kó ṣe máa ń wà bá ní sórí tí ń sún lójú sánmà yìí ń da gbogbo prógámù orúkọ ní da prógámù ti bí irú. Àbá wa gbà Ọlọ́run ó jẹ ẹ̀sọ́ dáadáa èmi ti bá dé rúkì inú kan. ńláńlá wákà yẹn náà sì ńláńlá ó sì ń fa ńláńlá wọlé ẹ kí wọlé bàbá wa Khalifatu Salihin. adamallahu hayatahu.